ìwà àti orí ó yàtọ̀ díẹ̀ síra wọn. Orí a máa gbéni dépò ọlá, ṣùgbọ́n ìwà là á fi lopò ọlà. Ọjọ́ ìní jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ayé tó jẹ́ pé téèyàn bá ń pera rẹ̀ lọ́mọ ọba nílẹ̀ Ìwó, kò yẹ kó mọ̀ sí ní irú ààyè tá a wà lónìí yìí. Oríire ò kàn wá re, ìwà la fi ń rọ́mọ àdúgbò fẹ́. Àwọn bàbá wa ń sọ wípé ọkùnrin wọ̀nú èsán, ọkùnrin wọ̀nú èsán, tójú ò bá ti èsán, ó yẹ kó dúró ti ọkùnrin tó ń wọnú èsán ní gbogbo ìgbà. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ ni ẹ já sí yìí. Ẹ máa bá wa wo àwọn fídíò wa, kẹ́ máa bá wa comment, ẹ máa bá wa share, kẹ́ máa bá wa like. Lágbára Ọlọ́run ọba ẹ̀ ní ṣe lásán lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn yìí. Ẹ máa bá wa sọ tó bá kù díẹ̀ káàtó, àwọn nǹkan tá a ṣe tó kù díẹ̀ káàtó, ẹ sọ fún wa. Ẹ ṣe mọ̀ pé nítorí ìtọ̀dọ̀ wa lẹ́yìn ṣe wà, nítorí ìtọ̀dọ̀ yín làwa náà ṣe wà. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di, ẹ ní gbòkú ọmọ sí lágbára Ọlọ́run ọba. Nǹkan tí a mú wá fún wa lónìí ó dúró lórí àwọn ìlú Ìwó olódù ọba tí ọba wa Rashidi Olúwo tí wọ́n jẹ ọba bẹ̀. Àwọn ọmọ Ìwó wọ́n ṣe ìpàdé kan ní ẹnujọ́ mẹ́ta yìí. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi ṣàdúrà fún gbogbo ọmọ Ìwó ní àpapọ̀, láti ibi tó gbórin dé àti ibi tó kéré dé, ní agbára Ọlọ́run ọba ẹ̀ ní gbòkú ọmọ sí òun. Ìlú Ìwó ò ní bàjẹ́, ìlú Yorùbá náà ò ní bàjẹ́ káàkiri gbogbo àgbáyé. Ọba kábíyèsí Olúwo akíyín o, àṣẹ kábíyèsí o, kí adé kó pẹ́ lórí o, kí bàtà kí ó pẹ́ lẹ́sẹ̀, kí àwọn olórí kí wọ́n ṣiṣẹ́ ẹ̀bí, ẹṣin ọba àjòkó pẹ́ o, kábíyèsí o. Ọ̀rọ̀ àwọn ọmọ ọba ìlú Ìwó lápapọ̀ tí wọ́n ṣe ìpàdé lẹ́yìn mẹ́ta yìí, wọ́n ṣe ìpàdé yẹn, inú mi tẹ̀ dùn nígbà tí mo wo fọ́nrán yẹn. Màá fi fọ́nrán yẹn wọ̀n wá láìpẹ́ yìí kí ẹ wo bí ìpàdé yẹn bí ó ṣe lọ. Àwọn ọmọ ọba ìlú Ìwó wọ́n jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n ní pé kò tọ́ sí ọba láti máa tàbùkù ẹ̀sìn kan pé nítorí pé ó jẹ́ mùsùlùmí ni mí o, kọ́wọn àwọn abọ̀rìṣà kó kọ̀ndẹ́mù wọn, nítorí pé mo jẹ́ Christian, àwọn Muslim kó kọ̀ndẹ́mù wọn pé ẹ̀sìn tó ní kálukú bá ń ṣe ká máa ṣe lọ. Ọlọ́run ló mọ ẹni tó máa là. Ká má sọ pé nítorí pé a wà nípò ọba, ká má sọ pé nítorí pé a jẹ́ mùsùlùmí, ká má sọ pé nítorí pé a jẹ́ kìrìsìtẹ́nì, ká má sọ pé nítorí a jẹ́ oníṣẹ̀ṣe ká máa ba ẹ̀sìn kan jẹ́. Àwọn ọmọ ọba ìlú Ìwó wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ilẹ̀kùn. Wọ́n ní kò tọ́ sí ọba kó má ṣe ìṣẹ̀ṣe o. Ọba wa Olúwo ó tiẹ̀ wá dá yí pé àwọn ọmọ yín gangan ni wọ́n sọ̀rọ̀. Àwọn ọmọ ọba ìlú Ìwó papọ̀ lákùndín pátápátá ni wọ́n sọ̀rọ̀, ni wọ́n jáde pé kò tọ́ kí ọba sọ pé òun ò ṣiṣẹ́ṣe tàbí kó máa fẹnu ṣáta ẹ̀sìn kan. Wọ́n ní kò tọ́ sí, nítorí pé ẹ̀sìn ipò ọba yẹn ipò ìṣẹ̀ṣe ni, ìṣẹ̀ṣe ló gbé débẹ̀, kì í ṣe pé máa yẹ pé ẹ̀mí ò ṣe kíní kan. Wọ́n ní kò tọ́ síbẹ̀. Ẹ wo fọ́nrán yẹn, ẹ wo kẹ́ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ nínú ibi ìpàdé yẹn. Orúkọ mi ni ọmọ ọba àgbà Sharafdeen Adédọjà Ọ̀ṣunwó. Mo jẹ́ spíkà fún ọlọ́mọ ọba ilẹ̀ Ìwó, agbẹnusọ fún ọlọ́mọ ọba ilẹ̀ Ìwó. Ọjọ́ ìní jẹ́ ọjọ́ kan pàtàkì nínú ayé tó jẹ́ pé téèyàn bá ń pera rẹ̀ lọ́mọ ọba nílẹ̀ Ìwó, kò yẹ kó mọ̀ sí ní irú ààyè tá a wà lónìí yìí, torí ọjọ́ kan pàtàkì ni tá a fi ń rántí ìpìlẹ̀ wa. Kò sí nǹkan méjì tó fà á tí àwọn bàbá wa ń sọ wípé ọkùnrin wọ̀nú èsán, ọkùnrin wọ̀nú èsán, tójú ò bá ti èsán, ó yẹ kó dúró ti ọkùnrin tó ń wọnú èsán ní gbogbo ìgbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oríire ò kàn wá re, ìwà la fi ń rọ́mọ àdúgbò fẹ́. Ṣé ẹ rí ìwà àti orí ó yàtọ̀ díẹ̀ síra wọn.
orí a máa gbéni dépò ọlá ṣùgbọ́n ìwà là á fi lòpò ọlà tá a bá wá lórí torí bá gbé wa dépò ọlá ó yẹ ká tún bẹ Elédùmarè kó fún wa níwà tá a fi lòpò tí fi rọni lọ́rùn. A bẹ̀ Ọlọ́run ṣé wá rí tí èèyàn bá lórí tí ò níwà bó ṣe máa ń rí nìyẹn. Gbogbo ẹni yòówù tí ó bá máa dé ipò ọlá tó bá bẹ lọ́run orí tán kó bẹ lọ́run ìwà mọ́. Àwa ń bẹ̀ Ọlọ́run lórí ilẹ̀ Ìwó àtorí àtiwà téèyàn fi ṣáájú kọ́lọ́run ó fún adarí wa nílẹ̀. Kábíyèsí Olódùmarè, ẹ tún gbọ́ kan tí bàbá yìí sọ. Bàbá yẹn sọ wípé orí ó yàtọ̀ sí ipò. Wọ́n ní orí a máa gbé ní dé ipò ọlá ṣùgbọ́n ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Ẹni tí orí gbé dé ipò ọlá ó gbọ́dọ̀ mọ ipò ọlá lò, kò gbọ́dọ̀ ṣí ipò lò. Ẹ gbọ́ kan tí bàbá yìí sọ. Bẹ́ẹ̀ ni torí àwa wà ń bẹ̀ lánàá a sì wà ń bẹ̀ lónìí. Ìwó lókìkí púpọ̀ lánàá ṣùgbọ́n òkìkí Ìwó lónìí ju tàná lọ. Ṣùgbọ́n bá méjì lòkìkí yẹn o. Ṣé rí àwọn bàbá wa máa sọ ìtàn Òkòlò ká sì ní Òkòlò ẹnìkankan ò mọ̀kòlò lọ́yọ̀ọ́ ṣùgbọ́n lónìí Òkòlò di tí wọ́n ń sọ̀tàn rẹ̀ nílẹ̀ Yorùbá. Kí ló sì jẹ́ kí wọ́n máa sọ̀tàn Òkòlò? Òun ni wípé Òkòlò kiná bọlé Aláàfin. Òkìkí tàná òkìkí tó dáa tó dùn fi yangàn ni. Òkìkí tòní òkìkí Òkòlò ní. A bẹ̀ Ọlọ́run ẹ rí i pé mo sọ wípé òkìkí tàná pọ̀ ṣùgbọ́n tòní pọ̀ ju ti tàná lọ. Ìwó dáa Ìwó dáa Ìwó dáa ní tàná lónìí òkìkí yẹn pọ̀ sí ṣùgbọ́n nídàkejì ni. A bẹ̀ Ọlọ́run kó jọ̀ọ́ kó ṣàánú wa kó jẹ́ kí òkìkí yẹn ó padà bó ṣe gòkè yìí kó wá rí bí tàná. Àwọn ọmọ ọba ìlú Ìwó wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé kò tọ́ sí ọba láti máa tàbùkù ẹ̀sìn kan pé nítorí pé ó jẹ́ mùsùlùmí ni mí o kọ́wọn àwọn abọ̀rìṣà kó kọ̀ndẹ́mù wọn, nítorí pé mo jẹ́ Christian àwọn Muslim kó kọ̀ndẹ́mù wọn pé ẹ̀sìn tó ní kálukú bá ń ṣe ká máa ṣe lọ. Ọlọ́run ló mọ ẹni tó máa là. Ká má sọ pé nítorí pé a wà nípò ọba, ká má sọ pé nítorí pé a jẹ́ mùsùlùmí, ká má sọ pé nítorí pé a jẹ́ kìrìsìtẹ́nì, ká má sọ pé nítorí a jẹ́ oníṣẹ̀ṣe ká máa ba ẹ̀sìn kan jẹ́. Àwọn ọmọ ọba ìlú Ìwó wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ilẹ̀kùn. Wọ́n ní kò tọ́ sí ọba kó má ṣe ìṣẹ̀ṣe o. Ní mùsùlùmí ni mí tí mo sì gba Ọlọ́run ọba gbọ́ ní tòótọ́. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló wà níwò tí ò dàrú. Tí èèyàn bá sì wà ní ipò olórí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni yóò mọ bu ọlá tiẹ̀ fún, kò sọyàn di kèfèrí. Èmi ni màá mọ èyí tí mò ń ṣe tí ìsìn ní bá wọn ṣe tiwọn, ìsìn ní ṣátà tiwọn. Gbogbo ẹni yòówù tó bá wà ní ipò ọba ó lè jẹ́ mùsùlùmí má ṣàtà ẹ̀sìn míì nítorí wípé nínú owó ẹlẹ́sìn míì tá à ń sọ yìí ó ń sanwó orí wọ́n sì fi ń san owó oṣù rẹ̀. Ẹ̀sìn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì ń sanwó orí, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń sanwó orí, mùsùlùmí ń sanwó orí. Ẹnikẹ́ni tó bá ti wà nípò ọba ń owó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dàpọ̀ tí wọ́n fi máa sanwó oṣù rẹ̀. Nígbà tí ò bá lè kọ owó oṣù rẹ̀ lẹ́wìí torí wípé ẹlẹ́sìn yìí ní ìsan nínú yẹn kò yẹ kó lè kọ̀ wọ́n sílẹ̀. Ó lè má bá wọn ṣe, ó lè má ṣe kíní wọn ṣùgbọ́n kò bùkátà sí kó fẹnu ṣáátà wọn kó fi wọ́n lẹ̀. Ní àfikún ẹni tí bá ń lọ sí ipò ọba ó mọ̀ pé ipò àṣà àti ìṣe ni. Ó mọ̀ sọ́ba ti mọ̀ yí pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ọba ti ní àgbékalẹ̀ tiẹ̀. Tọ́ba ti mọ̀ pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ò lè ṣe kí ló wà lọ́bẹ̀. Nítorí ìdí èyí mùsùlùmí gbọ́dọ̀ dúró láàyè mùsùlùmí pé kò sọba kan àfọlọ́run. Òun sì là máa jọ́sìn fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bọ́ ọba ti dé ipò ọba máa ṣẹ̀sìn tiẹ̀ láì farakọlù àwọn yòókù tí wọ́n ń bẹ nílùú torí gbogbo wọn náà ló jọba lé ní orí. Ìlú tí àlàáfíà jọba ń bẹ gidi nílẹ̀ Ìwó àti mùsùlùmí àti kírísítẹ̀nì wa àti àwọn ẹlẹ́bọ wa
àti àwọn oníṣẹ̀ṣe wa lájọ ń ṣàṣepọ̀ tó dán mọ́rán. Ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí lónìí tí ó bá fi túnú ilé rẹ̀ wò bóyá ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ àbí ìkan nínú àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò bá kírísítẹ́nì ńbẹ̀ yóò bá oníṣẹ̀ṣe ńbẹ̀. Kò sílé kan níwò lónìí tí ó sọ wípé mùsùlùmí pọ́nbélé lòun tí ò ní sí kírísítẹ́nì àbí oníṣẹ̀ṣe níbẹ̀, kò sí níwò. A kí lápèjúwe a kí àwọn bàbá wọn ọba ilẹ̀ Yorùbá, a kí wọn púpọ̀ pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gbà wá bá a ti rí lásìkò yìí, torí wípé tá a bá bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹlura wa ká bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ba ipò yẹn jẹ́. Ìbẹnu àtẹlura wa yóò sọ ipò yẹn di yẹpẹrẹ ní ipò tó jẹ́ wípé aláṣẹ èkejì òrìṣà ni wọ́n ń pè tẹ́lẹ̀. Tá a wá ń sọ̀rọ̀ nípa òrìṣà kì í ṣe àwọn òrìṣà kúnlẹ̀bọ yẹn là ń sọ. Àwọn bàbá wa ń rìfà sí Ọlọ́run ọba ìlekè ọlá pé òun ni orí tí gbogbo wa ń sá sí lábẹ́, òun ni òrìṣà. Orí tí gbogbo wa ń sá sí lábẹ́ òun ni òrìṣà. Ọlọ́run ọba ni àwọn bàbá wa ni wọ́n ń tọ́ka sí lórí ọ̀rọ̀ yẹn. Nítorí ìdí èyí kábàárà sọ pé aláṣẹ ìkejì òrìṣà à ń sọ pé lẹ́yìn Ọlọ́run ọba ìlekè ọlá àwọn tí Ọlọ́run tó gbé àṣẹ lé lọ́wọ́ lórí ilẹ̀ ọba ni. Kábà wá ń fẹnu ṣáta ara wa ká ń fẹnu dín agbára wa kù yóò mọ̀ jẹ́ nǹkan tí ó tako làákàrè. Ẹ jẹ́ kí a gba kálukú wa bá a bá ṣe rí ká ṣe ìkìlọ̀ fúnra wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nídìí èyí ibi tí nǹkan dẹ̀kù sí àwọn ọmọ ọba náà ti ṣetán láti ṣe àtúnṣe rẹ̀. A kí gbogbo ọba ilẹ̀ Yorùbá, a kí bàbá wa Ọọ̀ni, a kí bàbá wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ pé òkè òkè, a kí bàbá wa Adéwálé Àkànbí pé òkè òkè ilẹ̀ Yorùbá ò máa lọ, ilẹ̀ Yorùbá ò ní dèrò ẹ̀yìn. Ìlà méjì ni wọ́n dé wá síbí. Wọ́n jẹ́ aṣojú fún mọ́gàjí ìdílé Adégúnodò lápapọ̀ tí ó ń jẹ́ agboolé mẹ́jọ. Àwọn náà tún wá jẹ́ mọ́gàjí nínú ilé ọmọ Àjìbéèrè tó jẹ́ kan nínú ìdílé Adégúnodò. Bàbá ọlọ́jẹ́ láti pẹ́ o. Àmín. Bí èèyàn bá ti ìbá ń sàmì pẹ̀lú ọjọ́ orí yìí pẹ̀lú ọjọ́ orí yìí yẹn ti láti pẹ́ ọlọ́jẹ́ kẹ́ ìgúnlẹ̀ ayọ̀. Ẹ bá fún bàbá mi láti ẹ̀wọ́kùnrin rẹ̀ dáadáa. Ọba Olúwo ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, àwọn ọmọ yín náà ló kúkú sọ, kò ṣe pé àwa la sọ. Wọ́n ní àná ariwo Ìwó tí wọ́n ń pa, wọ́n ní Ìwó dá ní àná, ṣùgbọ́n lónìí wọ́n ní ariwo Ìwó pọ̀ pé Ìwó dá pé ṣùgbọ́n ló òdì kejì ni. Kábíyèsí Ọba Olúwo ẹ ní láti ronú dáadáa o, ẹ má bínú kọ́ba kó pẹ́ o, ẹ ní láti rò dáadáa. Àwọn ọmọ yín sọ pé Ìwó dá lánàá ṣùgbọ́n lẹ́ni ariwo Ìwó pọ̀ ṣùgbọ́n nídàkejì ni. Ẹ ronú dáadáa bàbá, Ọlọ́run á jẹ́ kí ẹ lò pẹ́pẹ́pẹ́pẹ́. Àwọn kọ́ni láti jáde láti wá fún yín ní àmọ̀ràn díẹ̀ torí pé àmọ̀ràn ni ọmọ lè fún bàbá. Kábíyèsí ẹ má bínú, àmọ̀ràn la lè fún yín o. Ọlọ́run ò ní jẹ́ kí ìlú Ìwó kó bàjẹ́. Kí ló fẹ́ tó bá ń bẹ̀? Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.